ẹ ti máa gbọ́ ọ̀rọ̀ kan tí ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára. Àwọn tí a ń gbé fọ́tò bá tiẹ̀ ti dá sí i torí tá a bá dàgbà kọjá bàǹtẹ̀ onírù. Ọmọ ẹni làábọ̀ fún bá ti dá sí i rárá. Àwọn ọ̀rọ̀ náà ọ̀rọ̀ lè sun ni ipò tá a wà ó ti ju gbogbo irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ. Àwa ò lè ṣe káwa má máa lọ. Iṣẹ́ ọdún wa lọ. Ṣùgbọ́n mo rí tí a ń gbé fọ́tò mi káàkiri tí a sì ń dákọ̀ mi lórí ọ̀rọ̀. Ọ̀rọ̀ wo ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀? Wọ́n sọ̀rọ̀ nípa Saheed Osupa. Òun àtàfáàsúnà. Kí ló pa wọ́n pọ̀? Kí ló sì dé láàrin wọn? Kí ló fà á tàfáàsúnà ń sọkàn pé kí wọ́n gbà wọ́n o? Ẹ̀mí wọn ọ̀dọ̀wọ́ Saheed Osupa àti àfáà mi Ọlọ́run. Kí ni wọ́n jọ fà débẹ̀? Nínú àwọn tá AlfaSuna tún ṣe ní àwọn ọ̀rọ̀ kọ̀kọ̀rọ̀ àṣírí tó tú jáde sórí ẹ̀rọ agbàgbé. Àwọn ọ̀rọ̀ tí wọ́n ti jọ fi ṣọwọ́ síra wọn tó tú sórí agbàgbé. Ìwádìí lọ bẹ́ẹ̀ bí ti mi rẹ̀ sí o. Ìwádìí lọ lọ́kọ̀ ìwà mi lọ. Ẹ̀yìn kan lọ lọ́kọ̀ ìwà mi lọ. Èmi ti mọ̀. Saheed Osupa lóòótọ́ nígbà kan èmi àti ẹ̀ níwọ̀ ń kọ́ èmi ń kọ́. Èdè àìyedè ló ṣẹlẹ̀ láàrin wa. Èdè àìyedè pé kéde ọmọ ìyédè lóòótọ́ ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀. Lórí tí n bá ní nǹkan kan ọ̀ṣẹlẹ̀ rọ̀ mọ́ pa. Débi pé ó ń ṣe láìfù tó fi ń ta sí mi ńgbà náà. Tèmi náà gẹ́gẹ́ bí àgbàlagbà tí ọ̀gbẹ́nu rẹ̀ falágbàfọ̀ tèmi náà dá lóhùn. Tọ́wọ́ di pé à ń gbà bí ẹ ń gbàgbọ́ ọtí. Ọ̀rọ̀ ńlá gbára tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé ẹ má jẹ́ ń tàn yín. Ó le díẹ̀ àwọn lókọ Ìbàdàn yìí wọ́n dá sí. Àwọn kò ṣe é mọ̀ ní Ìbàdàn wọ́n dá sí. Àwọn mọ́gàjí wọ́n pè mí. Àwọn olóyè Ìbàdàn àwọn sànmọ̀rí wọ́n pè mí o pé níbi tí òjò bá bá ọjọ́ ibẹ̀ ní pa á sí. Àwọn ò tún gbọ́dọ̀ gbọ́ nǹkan kan kálímọ̀ kan lẹ́nu mi lórí ọ̀rọ̀ ọ̀hún. Mo sì nawọ́ òkè fún wọn pé mi ò ní sọ nǹkan kan mọ́. Àti pé Saheed Osupa ilé tọ́lọ́hún lò mí tí mo wà lára àwọn tó rúbérí sókè ńgbà wọn ń kọ́. Òun ò gbọ́dọ̀ lẹ̀kọ́ mọ́, ó ti di ilé gíláàsì, ó ti di ilé àpéwò, ó ti di gíndíngí, ó ti di wúrà, ó sì ti di fàdákà. Òpònú ẹ̀dá ní kọ́lé tán tí ilẹ̀kùn mọ́ gíláàsì ẹ̀. Mo wá ní mo káwọ́ kẹ́ o gbogbo ẹ̀yin olóyè Fìjàbí bá ń sọ̀rọ̀, Rèmọ́lá Ilépo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èèyàn pè mí o, bàbá ẹ ti jù bá ń lọ. Ẹ ti jù bẹ́ẹ̀ lọ o torí tá a bá dàgbà kọjá bàǹtẹ́ onírù ọmọ ẹni làábọ̀ fún. Ẹ kú òun bẹ́ẹ̀ kó ń di ìdù ọmọ èké ní ta mo ní mo ti gbọ́. Onímọ̀ọ́re mọ́ onítòkòrè tòkò. Èmi àti Saheed Osupa ọ̀hún àríra mọ́ látìgbà náà. Ìwádìí lọ lọ́kọ̀ ìwà mi lọ. Ẹ̀yìn kan lọ lọ́kọ̀ ìwà mi lọ. Èmi ti mọ̀. Òjijì lẹ́nìkan wá bá mi pé òun fẹ́ ṣe ìfilọ́lẹ̀ iléeṣẹ́ òun. Ó lóun fẹ́ ṣèfilọ́lẹ̀ iléeṣẹ́ òun. Rọ́ọ̀bù jẹ̀lì lónìí, àzìmù kàlíkùlì bàṣárì, mo tún lè mọ ṣáà ń fọdúlà àzùmọ̀ àjìnàwó. Rọ́ọ̀bù jẹ̀lì lónìí, àzìmù kàlíkùlì bàṣárì. Ó ní òun fẹ́ ṣèfilọ́lẹ̀ iléeṣẹ́ òun wípé ìfilọ́lẹ̀ iléeṣẹ́ yìí Saheed Osupa lòun pè, èmi sì lòun fẹ́ torí igbó ńlá láti rẹ́yẹ kí rèé tí nǹkan kan bá tó pàtí ńlá bá èmi lòun fẹ́ kí n bóun darí ètò.
tí mo jẹ́ kọ́ gbọ́ Saheed Osupa mi kàn jù ní bíìlì ni pé iye báyìí ni wọ́n gbà ọ́ wọ́n ní bàbá sẹ́ẹ̀rà ààyè sẹ́ẹ̀sà wà mo ń bọ̀ bá ti san owó sẹ́ẹ̀mẹ́ bí sẹ́ẹ̀ mo ń bọ̀ wá sí ń bẹ̀ òun tọ̀ ń sì sanwó sákàǹtì ó sì dijọ́ eré mo bá gbéra mọ́ lọ bẹ̀ èmi àti Saheed Osupa ríra wa ó sì dáadáa kọ́ èmi mo jókòó sí kó tó dé tòró èmi dé ṣáájú ẹ̀ nígbà ó dé wọ́n sọ fún pé bàbá ló jókòó ń bẹ̀ ó sì sọ̀kalẹ̀ lórí stage ó wá kí mi ó sì ṣe dáadáa kódà ó tún fi nǹkan kan sí ńlá kò ó fowó tó ló kọ sí mi lápò ẹ dákun bó bá sọ ọmọ èèyàn ń kọ́ kí n láti sí ìyẹn ti lọ ń bẹ̀rù kọ̀tọ́sẹ̀ méjì ẹ̀ ni wọ́n ń jọba lọ́yọ̀ọ́ òun náà wọ́n tún pè pé kó wá ṣeré òun ni wọ́n pè wípé kó wá ṣeré lọ́yọ̀ọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀ ọmọ Àtìbà òun àti Wàsíù Àyìndé ni wọ́n pè ń jọ́ náà èrò tó yabẹ̀ yẹn pọ̀ ẹni tí ò lè rìn ní kí wọ́n gbé o mo jókòó pẹ̀lú àwọn lókọ sàmàrí nígbà ó sì parí eré tó fẹ́ sọ̀kalẹ̀ lórí stéèjì Wàsíù Àyìndé ti dé tí òun ó bẹ̀rẹ̀ eré jẹ́ ó sọ̀kalẹ̀ ó sì ń lọ wọ́n wá sọ fún pé Olootu wà lórí ìjókòó pẹ̀lú bérò sí pọ̀ lẹ́yìn rẹ̀ tó ó sì yà sọ́dọ̀ mi ó dọ̀bálẹ̀ láàrin gbogbo ẹ̀ ó bẹ̀ mí o mo sì sọ fún kó ti tán láyé àti ń jọ gbéǹde àlùkè àmọ́ kí ló fa agbọ́n mi sí omi òtó láàrin èmi àti ẹ̀ kí ló fa ọ̀rọ̀ láàrin èmi àti ẹ̀ kì í kúkú sọ̀rọ̀ tó le ọ̀rọ̀ tí mo sọ ń jọ́ náà ni pé Saheed Osupa Ọlọ́run lò mí lára àwọn tí wọ́n wà ń bẹ̀ ńgbà tó gba dé tá àjọ dé ládé àti Barrister ọ̀tọ̀ wọn bá yí ọjọ́ Adéhùn náà yóò pọ̀ ọdún 18 báyìí tó bá di ìjẹ́nu oṣù kẹfà náà yóò pé ọdún 18 tó gba dé nìbàdàn. obìnrin jọ náà ó tutọ́ òkè ó fojú gbà Amẹ́ríkà ló wà kódà n ò lè sọ pé torí ọ̀rọ̀ yẹn kọ́ ló fi wálé ó bínú wálé ó sì ń tu bí ejò ń jọ náà ṣùgbọ́n àbálọ àbábọ̀ lẹ́yìn tá a pàdé lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì ṣé mọ̀ pé mo sọ pé a ti pàdé ńbàdàn níbi eré kan tó wá sí lọ́nà àtúpàdé lọ́yọ̀ọ́ ó ṣe dáadáa ó sì kiri ẹ̀yìn tí màá rí Mùjísọ̀ Ọlọ́run tí màá rí ọ̀rẹ́ rẹ̀ kan tí ń talẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ń pè ní Saheed ìbílẹ̀ ló bá pè mí pé òun fẹ́ kí n wá bòun polówó nígbà tí mo sì níṣẹ́ méjì mo bá tẹ mọ́tò ná la bá lọ ọbẹ̀ o àti Saheed Osupa àtúpàdé ńbẹ̀ ló bá ní bàbá òun ló ń sọ pé kọ̀rẹ́ òun èpè ọ̀rẹ́ rẹ̀ wá ń sọ pé àwọn èèyàn bíi 3 wọ́n ti mẹ́ńsàn ó kọ yín fún ṣùgbọ́n torí pé ẹ̀yìn àti Saheed Osupa ń jàǹgbà òun ti wà láàrin arẹwà méjì wọn ọmọ bóun ṣe fẹ́ ṣe ti Saheed tọ́jọ́ ọ̀rẹ́ ẹ̀hún ni kóun ò filẹ̀ ni àbí tẹ̀ntì ọ̀bọ̀ òun polówó ọjà mo lọ dà bí èèyàn ṣe bọ́ọ̀rẹ́ gidi ṣe náà ló ṣe ọ̀rẹ́ rẹ̀ ṣe gudugudu méje ó ṣe yàyà mẹ́fà ó fún mi ní owó tó jọjú ó sì tún fún mi lẹ́bùn mérìírí mọ́ ní gbàgbé gbogbo ilé àtọ̀nà rẹ̀ Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ilé àtọ̀nà Saheed Osupa náà Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ọ̀tán ó di lálàáfíà ní kálukú bá ń béèrè àníyàn lọ ní ọba sí wàhálà kankan láàrin wa mọ́
ogun parí ìjà parí lẹ́nu ọjọ́ mẹ́ta ìtí lálùdé tún ń ṣe anifásitì rẹ̀ ó pè mí pé wọ́n á bò ń darí ètò Saheed Osupa lọ́kọrin fún kẹ́ ẹ lè mọ ibi tí ọ̀rọ̀ wa ti wọ̀ dé ṣùgbọ́n ní tá à ń wò lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ láti bí ìjẹta àbí ìjẹrin tí wọ́n ń ju oríṣiríṣi fídíò kí ló dé pẹ̀lú fídíò ọ̀hún nígbà bọ̀ wá farabalẹ̀ gbọ́ ọmọ gbọ́ kélé mo farabalẹ̀ gbọ́ ọmọ gbọ́ kejì bó ṣe sọ̀rọ̀ nípa mi bó ṣe sọ̀rọ̀ nípa àmì Ọlọ́run bó ṣe sọ̀rọ̀ nípa Saheed Osupa ẹ gbọ́ náà o olúfimọ́ ni mí tọkàntọkàn mo sì fẹ́ràn Saheed Osupa kì í ṣe torí nǹkan kan tó bá jẹ́ pé ìfẹ́ owó ni mo ní sí Saheed Osupa ń gba mọ̀ ń tẹ̀lé àtìjà tipẹ́ mi ò tọrọ owó lọ́wọ́ ẹ̀ rí o Ọlọ́run má ti jẹ́ nígbà náà sì ní ẹ jẹ́ n sọ fún yín ìgbà náà alátàrà goni kódà àwọn náà mi ń jómi lábẹ́ aṣọ tí n ò jẹ́ ọmọ tá rẹ̀ wà ń ta láyé olúfimọ́ láyé tó ṣe ẹ wá wo Òṣùpá ògo ẹ wá wo kìnní kan ògo sáré wá wo tànà ògo ẹ mọ̀ pé níjọ́ náà lọ́hùn àfi tá a bá ń tara wá jẹ́ o kò sóní fújì bí rẹ̀ níjọ́ náà lọ́hùn a bá ṣe a ṣètò wọ họ́ọ̀lù Ọlọ́run sì bá wa ṣe. nígbà òdìjọ́ kejì àtèmi àti Bọ́lábọ̀lé a bá kó owó ó di wọ̀ ní báńkì gbogbo owó tá a pa pátápátá ó di wọ̀ ní báńkì la bá lọ san gbèsè bàbá gbàwé ilé mi padà o. èyí ò já oore mọ́ ní gbàgbé Saheed Osupa ò fún mi lówó rí ngbà náà ṣùgbọ́n ó sì yẹn fún mi bí oore mọ́ ní gbàgbé bẹ́ẹ̀ bá ṣoore fún yàn kéèyàn gbà pé èèyàn ṣoore fún yàn mi ò sì gbọ́dọ̀ rí nǹkan kan tí ó mú wálẹ̀ kí n bá wọn fọwọ́ sí nítorí pé níjọ́ ojú ń pọ́ngún àwòdé bára èyí tá a wà ń gbọ́ tí wà ń lọ káàkiri ọ̀rọ̀ AlfaSuna ó ní òun àti Saheed Osupa máa ń pé òun pé ọya ẹ jáde fún lágbájá ẹ jáde fún tàmẹ̀dọ̀ ẹ jáde fún Kola Olootu lọ́ọ́ bú Kola Olootu lọ́ọ́ bú Barisókè òní máa ń pé òun ó sì ń rìkọ́ọ̀dù gbogbo ọ̀rọ̀ rẹ̀. ó rìkọ́ọ̀dù gbogbo ọ̀rọ̀ rẹ̀. ó ń gbé gbogbo ọ̀rọ̀ rẹ̀ sínú rìkọ́dìn. kọ̀ọ̀kan kò jìnnà ìjà bẹ́ẹ̀lẹ̀ láàrin wọn. gbogbo ọ̀rọ̀ tí a ń kà kún ọ̀rọ̀ àṣírí ó sì bẹ̀rẹ̀ sí ní gbé e jáde nù. ó sì ń gbọ́rọ̀ AlfaSuna sì ń gbé àwọn ọ̀rọ̀ gbáǹkọ́ jáde. ní bá ń sunkún pé bóun bá kú o bí nǹkan kan bá ṣẹlẹ̀ sóun kí wọ́n mọ̀ wá jìnnà ọ̀dọ̀ Saheed Osupa àti àáfà àmì Ọlọ́run ni kí wọ́n wá sí o. kábíyèsí. bóò ni ti àmì Ọlọ́run ṣe wá jẹ́ nínú ọ̀rọ̀ yìí kí lọ́kàn àmì Ọlọ́run. àáfà ni kì í kọ fújì kí lọ́kàn tiẹ̀ ń bẹ̀. ẹ̀ńtọ́kà àmì Ọlọ́run àáfà àmì Ọlọ́run lẹ́ẹ̀ máa gbọ́ yìí o. ní gbogbo ìgbà náà ilé àmì Ọlọ́run ni AlfaSuna ń gbé. ní gbogbo ìgbà tíjà ṣẹlẹ̀ ó sì pẹ́ lọ́dọ̀ àmì Ọlọ́run bóyá ní òòlò tó bí ọdún bíi mẹ́jọ sí mẹ́wàá tó fi gbé lọ́dọ̀ ẹ̀. gbogbo ìgbà tó sì ń gbé lọ́dọ̀ ẹ̀ ọ̀ǹtọ̀ sọ́nà báyìí láàrin. àwa níjọ́ tó ń rí kínní péèjì ẹ̀yẹn tó ń rí níbi tó ti bú mi ń bẹ̀. àmì Ọlọ́run wá pé ọwọ́ afago fún pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o Kola Olootu tọ lọ ta sí Ìbàdàn yìí sọ́ra rẹ o. ọlọ́ba sọ̀rọ̀ wípé bóun ṣe ń sọ̀rọ̀ kó sì máa lọ yọ́kù.
lọ́ba gbé gbogbo ọ̀rọ̀ tá àáfàá yẹn sọ ọba sẹ́ǹdì ẹ̀ sí Saheed Osupa nígbà náà níjà ẹ̀ gbóná ọ̀tọ̀ Saheed Osupa náà bínú pé ṣé bó ṣe rí nù kábíyèsí Olódùmarè ṣé bó ṣe rí nù níjà wá tún bẹ́lẹ̀ láàrin Àmì Ọlọ́run àti Saheed Osupa ọ̀rẹ́ sì ní Àmì Ọlọ́run àti Saheed Osupa láti ilẹ̀ wọ́n ti mara kí AlfaSuna ó tó wọlé ìjà náà pọ̀ débi wípé Ògún mú kó aya rẹ̀ mọ́ràn ṣùgbọ́n àáfàá wa lo ìmọ̀ ìjìnlẹ̀ àwọn alálàáfàá ọgbà ilé Saheed Osupa lọ ó sì ṣàlàyé fún wàhálà lòun ọ̀fẹ́ fọ́mọ yìí o báyìí kàṣà báyìí kàṣà báyìí kàṣà èsì pé òun fi kórìíra rẹ o wọ́n sì parí ọ̀rọ̀ sí gbogbo rẹ̀ ọ̀tán o ìjà Àmì Ọlọ́run àti Saheed Osupa parí síbẹ̀ AlfaSuna wá ní àáfàá Àmì Ọlọ́run pé ẹ̀gbọ́n rẹ̀ kan tó jó lóore òun ẹni yẹn lọ ra mọ́tò fún AlfaSuna oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ sí AlfaSuna láàrin àwọn àárín ìgbà tí wàhálà yìí ń wáyé o bá a ṣe gbọ́ wọn níyàwó ẹ̀ bímọ wọ́n fọ̀bẹ gbóyè ọmọ nù ìyàwó ẹ̀ ọmọ kú ìyẹn tiẹ̀ lè wáyé sẹ́nìbọ̀dì ẹ gbà mí o ẹ̀yin lọ̀rẹ́ Saheed Osupa o ẹ bá ń bẹ Saheed Osupa nígbà ó ti di wípé à ń rìkọ́ọ̀dù ẹ nílẹ̀ nǹkan mo rò pé Sunday Igboho fura ó sì ní gbogbo ọ̀rọ̀ lè súnmọ́ òun ọ̀fẹ́ dá sí mọ́ pé òun ọ̀ láìkì láti máa dá sọ̀rọ̀ yẹn mọ́ ẹ̀yin kọ́ yìí kò dá sí mọ́ kò sì ọ̀rọ̀ ń sàn rúnlẹ̀ kó tó wá di pé bí n bá sọ̀rọ̀ nǹkan bàjẹ́ o wọ́n kọ́kọ́ gbé ìkéde kan jáde èyí ò ń jà rìnrìn lórí nẹ́ẹ̀tì tọ́dá kọ Saheed Osupa bó ń bá sọ̀rọ̀ ilẹ̀ ọ̀dàrú nǹkan bàjẹ́ o ọ̀pẹ́ kò jìnnà náà ló gbébi tí Saheed Osupa òun àti ẹ ti ń sọ̀rọ̀ jáde gbogbo tí à ń sọ ló gbé jáde nígbà Saheed Osupa náà sì rí ọ̀dáhùn òun ò pé ọbọ̀ ń pa àyàn òun ò mú ọ lọ bí òun ó ti pa àyàn kò sí ìyẹn á máa jà àhán àtẹnu á máa jà bíjà bá sì wà kò sọ̀rọ̀ tí ò lè jáde gbogbo ọ̀rọ̀ tó gbé jáde òun gbà ìjà wà ọ̀tán o làwọn èèyàn bá kóbó wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ bẹ́ẹ̀ bá rí lè yí o wọ́n ó ṣe fídíò nípa ẹ̀ ẹ̀kọ́ kí la fẹ́ kọ́nù gbogbo ọ̀rọ̀ tí mo sọ kalẹ̀ yìí nínú ẹ̀kọ́ kìíní tó kọ́kọ́ kọ́ ń bẹ̀ ni wípé ẹni agbójú okùn lé ó lè mọ́ jẹ́ ẹni àgbà o gbogbo ẹni tá a gbójú okùn lé ó lè mọ́ jẹ́ Ọlọ́run lè mọ́ ràn rúfẹ́ ẹni bẹ́ẹ̀ sí ọ o lè ṣiṣẹ́ bí agbo bí akúra tọ́lọ̀ngọ̀ ọ̀bá rẹ́ni náà sí ọkọ̀ rán sí ọrùn kò sí ní tọ́ fẹ́ ṣe o wọ́n tí mò ń wí òye yín tọ́lọ̀ngọ̀ ọ̀bá ránrú ẹni bẹ́ẹ̀ sí ọkọ̀ rán sí ọ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tá a kọ́ ẹ̀jẹ̀ asárígbọ́ kéde àti ìpolówó ọjà kí wọ́n á mú ẹ̀kọ́ kejì wá fún yín bọ́ọ̀ ti ṣẹlẹ̀ sẹ́yìn náà rí àbí ó ṣẹlẹ̀ sí yín lẹ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tẹ́ẹ̀kọ́ ẹ kú kalẹ̀. Ayọ̀ bá mi lọ́gbà níbi kásẹ̀ bọ́ọ̀lù. Ayọ̀ bá. Ìgbà fún tèmi ni mo pè ní total loyalty. Kí ni wọ́n ń pè ní total loyalty? Èdè ìbò ni ìdúróṣinṣin kéèyàn dúró tì yàn, kéèyàn lóyà, kéèyàn jẹ́ ẹni tó ṣe é gbọ́kànlé. Total loyalty èèyàn mélòó ló lè ṣẹ́nu ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí. Total loyalty ó bẹ̀rẹ̀ láàrin eléré àtàwọn ọmọọṣẹ́. Ṣé ẹ ráwọn ọmọ fújì kéékèèké tẹ̀ ń fojú diun? Mo bẹ̀rẹ̀ látòrí tiri lẹ́dà lórí Táyé Pàṣọ ká tó wá máa sọ̀rọ̀ àwọn Ràsídì Àyìndé. Tẹ́ ẹ bá rí eléré tó bá kó ọmọọṣẹ́ rẹ̀ jìn fún odidi ọdún kan àwọn fújì
tí ó bá complete tí báǹdì rẹ̀ ó bá full bí báǹdì àwọn ọmọ tí mo dákọ mẹ́tẹ̀ẹ̀ta ń ṣe full ó kéré pé èèyàn 18 gbọ́dọ̀ wà nú àwọn ọmọ sẹ́ẹ̀. bó ló ṣe àwẹ̀ tó yàn kẹ̀kẹ́ láàrin àwọn èèyàn 18 tó ṣe bẹ́ẹ̀ fọ́dún kan tó ṣe bẹ́ẹ̀ fọ́dún kejì tó ṣe bẹ́ẹ̀ fọ́dún kẹta ẹ jẹ́ gbóṣùbà fún un ká tó wá máa sọ pé rú àwọn Saheed àwọn Pàṣọ kó tó máa lọ sírú ọ̀dọ̀ àwọn Wàsíù Àyìndé ká tó máa lọ ọ̀dọ̀ Sínà Àkànní tí wọ́n ti bẹ̀rẹ̀ láti more than 30 something years kó tó máa lọ ọ̀dọ̀ Sẹ̀fíù Àlàó lábẹ́òkúta kọ́rọ̀ ó tó dayọ̀ ojúrí tó káwá tó sọ àwọn Barrister àtàwọn Kọ̀lìntì Àyìnlá ṣé total loyalty tiẹ̀ tó ṣẹ́kù láyé yìí àbí ò sí mọ́ àwọn tí máa lóyà tán yányán kọ́ gáàrí ó gbẹ́kẹ̀lé ọ pé nínú òjò nínú ẹ̀rùn lọ́sàn-án àtòru tòun ló ń ṣe òwe Yorùbá kan ní abiyamọ tó bá lóyún tọkọ ẹ̀ ní í ṣe ìgbàgbọ́ wọn ni pé kọ̀sá lè gbóyún lọ lé àlè tí ó bá lájọṣepọ̀ àti tó bá yọ lórí ibú tó ti mú kò ló tó ti mú nǹkan kan yóò rí kún oníkùn tó yọ bọ̀bọ̀ tí a fẹ́ kún ènìyàn fi máa kó obìnrin tó bá lóyún nú tọkọ ẹ̀ ní í ṣe. dráìfà mélòó ló lóyà tẹ́ ẹ bá gbaṣọ òsì lára ẹ̀ wípé bó ṣe ń ṣe yìí jẹ́ ra mọ́tò tuntun fún ọ só lè máa dá owó ẹ̀ padà wàláì tẹ́ ẹ bá kó ogún dráìfà jọ lẹ́nìí tipátipá lẹ́ẹ̀ fi rí mẹ́ta tọ́jẹ́ pàdé ǹtọ́ bá ṣe yóò múṣẹ tí a bá gbé mọ́tò tuntun fún pé mọ́tò yìí o mi ìfẹ́ kó fi mọ́tò mi ná ju ọ̀nà wóró òdù sí challenge lọ o ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì má fi mọ́tò mi kẹ́rù púpọ̀ ju o mo rí wọ́n fi mikra gbé màálù ẹ wo mikra màálù gan tó bá tóbi dáadáa sí ọ̀fẹ́ tó mikra lẹ̀ wọ́n sì kí màálù wọ́n sì kí bọ inú mikra mo ní tó ní nǹkan bá rí báyìí sẹ́nu ẹ̀ ò dùn kí làwọn wàá ṣe nígbà ó ṣe pé èrò táwọn rí nù èrò tó orí kọ̀ ọ̀hún ojú kòkòrò lọ́bọ̀ débẹ̀ tọ́ba wá ṣe wọ̀nràn tíwo rẹ̀ bá fọ́ kíní gíláàsì ẹ̀yìn wararara ìrọ́ tí ó gbọ́n pa fólówó rẹ̀ lókù ẹ̀ńbi táwọn ti ń lọ ẹ̀yìn lòkúta kan ti ta nínú típà lòkúta kan bá bọ́ọ̀lù lẹ́yìn ló ń pé ó ń tíbọ̀ ṣáàdù ọ́ sá lọ ìrọ́ nípa o. ọmọ olórin ọmọ eléré mélòó ló lóyà nù wọn. tẹ́ ẹ bá rí onílù tàbí elégbè oní saxophone àbí oní jìtá tí ò kúrò lẹ́yìn ọ̀gá ẹ̀ tí wọ́n jọ wà bẹ́ẹ̀ tí wọ́n ò sì múlẹ̀. tẹ́ǹkọ́ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn ọdún mẹ́fà ọdún mẹ́wàá ẹ pàtẹ́wọ́ fún àwọn méjèèjì. kí ni wọn ò ní fi tàn án mọ́. Ìbàdàn lẹ́yìn jókòó sí ìlú méjì kọ́bọ̀ lẹ́ ń lù. wọ́n máa bọ̀ lẹ́kọ̀ọ́ máa mú ọ lọ stúdíò kan lẹ́kọ̀ọ́ kéré pé ọmọ ní iṣẹ́ sẹ́sàn mẹ́rin ọmọ ní lọ́sẹ̀ tó o bá ti níṣẹ́ sẹ́sàn kan ó ti ká gbogbo wàhálà tẹ́ ń ṣe káàkiri tẹ́ ń lọ ṣàìsùn tẹ́ ń lọ tanámọ́jú káàkiri wọ́n tàn án lọ díẹ̀díẹ̀ nu wọ́n bọ̀ lọ́dọ̀ ọ̀gá wa. níjọ́ tí style eléré bá fẹ́ jáde onílù tó mọ̀ lùlù jù níjà bá ṣẹlẹ̀ láàrin òun àtọ̀gá ẹ̀ ó ń gbẹ́lù rẹ̀ lọ́ọ̀dọ̀ eléré tọ́lọ̀ ń kọ kádàrá pé yóò blóònù o bẹ́ẹ̀ náà lélégbè yóò fa elégbè yóò fún sákàrà loyalty kìí ṣe àwọn ọmọ elégbè onílù nìkan àwọn mọ́níjà ńkọ́ mọ́níjà mélòó ló lóyà bí wọ́n bá pé kí mọ́níjà mi ò pa ọ̀gá rẹ̀ yóò pa ọmọ tó mú lẹ́yìn tó ń kì í ba bíyá tó pé ọ̀fẹ́ kó blow ọ̀fẹ́ kó dáa fún só lóyà sí ọ tó bá dáa fún tó bá dalẹ̀ rẹ̀ ńkọ́. àwọn míì aláwọn pò yọ̀dọ̀ Olóòtú títí tí kò fáwọn lọ́díẹ̀nsì nígbà Ọlọ́run ọ̀bá rán mi sí ọ ṣé wọ́n wàá ránra mi ni ẹ̀jẹ̀ ń já yín sí nǹkan kan lẹ́nìí. sórí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńlá tó ọmọ lọ́ọ̀dọ̀ wọn eléré yẹn ló fi jẹ́ wípé àwọn náà lẹ́ni tí ń yẹ̀ wọ́n lọ́wọ́ kan àdìbò tí wọ́n sọ fún wọn wípé ẹnìkan ń bọ̀ àjẹn ni o ọ̀fẹ́ wa jásẹ́lé ọ lórí ni o. ṣé rí nígbà tẹ́mi ń lóyà tí n bá tẹ̀lé èèyàn báyìí mo máa ń lóyà sí tán yányán total loyalty tónítọ̀hún ò bá mọ̀ fún ọ ẹlẹ́dàá rẹ tó mọ̀ pé olóyà sí yóò di fún ọ. nígbà tí Saheed Osupa ń jagun ayé tí ń wá nẹ́tíwọ̀kù káàkiri tó náà fẹ́ jẹ́ èèyàn ó lè débi tó lágbára ńjọ́ náà. mo fi ọba tó ní mi búra àti gbogbo ohun tí mo jẹ́ lónìí mo fi búra. ẹnìkan ṣoṣo ni mo lè garanti pé àtèmi àti ẹ̀ wà lẹ́yìn Saheed Osupa. onítọ̀ ni fankaleluya lẹ́kọ̀ọ́ lẹ́yìn òun lẹ́yìn èmi ń ọ̀rẹ́ lòmíì. gbogbo àwọn tẹ́ ẹ bá rí lẹ́yìn Saheed Osupa nígbà tílẹ̀ dẹ̀rọ̀ ni a padà. gbogbo kálukú fọ́dàgbè àwágé rmc ṣe ń gbà náà àwọn olúfimọ kọ́ yìí èmi náà fẹ́ fi yẹn gàpẹ́ àwa ni àwọn olúfimọ ni ó pẹ́ padà wá gbà mí lórí advert tẹ́ ẹ sọ ẹ padà wá. wọ́n ti pè mí mc kan Rasidi Àyìndé àti Pàṣọ ni wọ́n pè sí cultural center pé kí wọ́n wá kọrin. Rasidi Àyìndé ló wá gbé mi lọ gẹ́gẹ́ bí mc pé
èmi mo gbọ́dọ̀ sẹ́mc ń bẹ̀. Inú gbólá wọn ti rẹ́yẹ kéré. Ìgbà náà ni ìjà Saheed Osupa àti Paso fọná sójú. Èmi náà múra tán, mo sì lọ sẹ́mc. Ẹ mọ̀ pé èèyàn bá rí nǹkan jẹ kúrè èèyàn ọmọ wá káàkiri. Ẹ̀rù kú èébà mi jọ náà. Lálẹ́ ni o, MC Party alẹ́ ni o. Ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀. Paso ọmọ nípa ẹ̀. Paso kì í ṣèkà èèyàn ni. Saheed Osupa ọmọlúàbí ni kì í ṣèkà. Ṣùgbọ́n onínú fùfù tí bini lọ́rọ̀ ẹgbẹ̀rún ọdún ni Saheed Osupa. Kò fẹ́ gbọ́ nǹkan kan mọ́. Aláàjì nǹkan báyìí lẹ́nìkan wíkẹ́ tó dé o. Ọ̀tá o Saheed Osupa ó gbójú gbígbóná sóńtọ̀hún. Yóò sì máa tu bí ejò. Ìwà tiẹ̀ nu. Tọ́ba wá rí di ọ̀rọ̀ pé ò rí bẹ́ẹ̀. Ogun tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀. Lágẹ̀lú yìí náà mọ wà tẹ́mi àti ẹ̀ ti jagun bíi ìdá hun ní àṣàṣẹ́mi rẹ̀ ń jọ náà. Bàbá rẹ̀ tó gbẹ́kẹ̀lé yìí. Ọya ẹjọ́ kọjú sọ̀rọ̀ ayé. Òun fi máìkì, ó fi ń kọrin oríṣiríṣi ń bú mi bàbá Gébú ṣe kinní kan. Ìnáà bí n bá ti dé ìjọ mẹ́jọ mọ́ rárá ń dé sí rẹ̀ padà. Nígbà ọ̀ya oní Facebook mi fò fẹ̀rẹ̀ láti 730,000 followers. Jọ yẹn mo bẹ́rí pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ibi iṣẹ́ tí mo ṣe èmi náà jẹ́ ń bẹ̀. Ọkàn fò lọ 1.1 million. Irú kí leléyìí? Kinní yìí dùn kọ̀yẹ́ kí kinní yìí ọtọ́ bá mo tún dá lóhùn lọ́sẹ̀ kejì. Mo tún dá lóhùn lọ́sẹ̀ kẹta. Follower mi kàn fò lọ sí 1,350,000 mo lọ dá bẹ́ẹ̀. Mo wá sọ lórí rédíò ńjọ́ náà pé kíní yìí ti dọ̀bẹ̀. Pé mo ti blow tán pátápátá. Ṣé Saheed Osupa àṣàlùbáríkà ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀. Gbígbọ́ tí ẹ gbọ́ àwọn olúfimá wákàtẹ́ lọ́wọ́ kan ìdìbò ni. Jà kíkí ló ń wò ó sì káwọ́ gbéra Olóòtú ti gba gbogbo followers tán. Ṣé ẹ̀sìn wọ́n pẹ́ kọ̀ mọ́ kankan mú mọ́ra. Ṣẹjọ́ náà lọ jáde. Gbogbo ẹni tí tọ́ bá ní ṣe pẹ̀lú bàbá yẹn ẹ lọ delete ẹ̀ dànù ẹ delete ẹ̀. Lọ bá kéde fáwọn olólùfẹ́ rẹ̀. Àwọn ẹ̀kọ́ tẹ́ kọ́ nínú ètò mi fún talẹ̀ gbogbo kìràkìtà téèyàn lè mọ̀ ṣe pé ọ̀ ń tẹ̀lé èèyàn ọ̀nà mẹ́ta ló pín sí o téèyàn fi máa tẹ̀lé èèyàn. Ìkíní mo fẹ́ tara ẹni ìgòkè àrínimọ́ni làkínimọ́ni mi náà fẹ́ jẹ́ èèyàn láti pàṣẹ rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì òun ni ìfẹ́ ni wà lọ́kàn mi mo nífẹ̀ẹ́ rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta òun ni pé mo fẹ́ fi ṣàtìpó ni pé kí n gbàbẹ̀ bí ìgbẹ̀yẹn ń wá nẹ́tíwọ̀kù káàkiri kọ́ wá wà dọ́dọ̀ ń tọ̀hún ara ru ẹ̀kọ́ tíyẹn ọkọ̀ wa nìyẹn accepted. Èmi nìkan kọ́ bẹ ọbẹ̀ Oríyọmí ó sì bẹ Sunday Igboho èmi náà bá bẹ̀bẹ̀ o. Ọ̀rẹ́ kan mọ̀ wípé èmi ò bínú sí ọ o torí inú tó bá bí abiyamọ tó bá sọmọ rẹ̀ sínú èrùn bínú abiyamọ bá rọ̀ inú èrùn ò ní rọ̀. Bábiyamọ bá ní òun ti gbọ́ àkòsí nǹkan kan mọ́ ìgbà wo èrùn tó ti kó sọmọ mú tó ti kó sí létí tó ti wọnú ọpọlọ ẹ̀ lọ́nkọ̀. Náà ló fi jẹ́ pé abiyamọ gbọ́dọ̀ mọ jàjàdíjú kó lè bá wọn mọ̀ pé wọn ò bínú sí ọ. Níjọ́ tí ìyá Sunday Igboho tá à ń sòkú ẹ̀ ní họ́ọ̀lù tá a wà ẹgbẹ́ mi ló jókòó sí ó kí mi dáadáa níjọ́ náà ṣé mo dáhùn àbí ń dáhùn. Ó rò pé ń da ọmọ ni mo mọ̀ ọ́ bí ìgbà tí èèyàn bá dówó mọ̀ ṣùgbọ́n n ò àbí mo dọ́rọ̀ náà lẹ̀ àbí mo sọ pé kinní kan ọwọ́ kí mi mọ rẹ́rìn èmi náà kí ọ àsìjọ jókòó pẹ̀lú gbogbo ntọ́ wa kàálẹ̀ yóò for record purpose torí ọjọ́ iwájú àìbógun bá jẹ lọ ọgbọ̀n a máa jẹ bọ̀ kò sí nǹkan kan lọ́kàn tèmi bí ṣe wù kínníkínní o Ọlọ́run rí mi wípé ọ̀sẹ̀ mi o mo sì fọlọ́run búra wípé gbogbo ohun tó ṣe ọ̀ṣáájú ajé ni nǹkan méjì mẹ́ta ni màá tì yàn ṣerú tó ṣe èkínní èfẹ́ àfẹ́jù nígbà tèmi náà ń tẹ̀lé gbogbo àwọn eléré tí n ò tí ì tó báyìí mo nífẹ̀ẹ́ Saheed Osupa pọ̀ kódà béèyàn bá lóun bá Saheed Osupa jà ọ̀tá mi ni kò ń tọ̀ wọ́n mọ́sẹ̀ mi láyé kọ́ mọ́sẹ̀ mi lọ́rùn ọ̀tá mi ló ń tọ̀. Nínú àwọn eléré tó sì ní diplomacy jù láyé tí mo ti rí lára wọn ni Paso. Kò síjọ́ tí Paso rí mi tí ò ní kí mi dáadáa tí ò ní ṣe dáadáa ó sì mọ̀ pé èèyàn Saheed Osupa ni kódà fọwọ́ ara rẹ̀ fún mi ní direct number rẹ̀ rí níjọ́ tí Fẹ́mi Òòrùn ti ń ṣe lọ́ńchì kan bá fúnra ara rẹ̀ lọ gba fóònù mi ó tẹ direct number sí mo sì máa pè sórí ẹ̀ tí ó dáhùn tí ó bá ń sọ̀rọ̀. Àwọn eléré yìí ò ní problem
tó bá wo iye èèyàn tó ti jáde fún ọ tí ti ń sọ̀rọ̀ àtẹni tí ń wá followers àtẹni tí ó fẹ́ fi ọ̀rọ̀ rẹ̀ tó fẹ́ fi já monetization òun kálukú náà ní rí nǹkan tí ń wí. àwọn kan wà tó jẹ́ pé àwọn jẹ́ fans eléré tí wọ́n jẹ́ pé blind love ló wà lórí wọn ìfẹ́ fọ́jú burúkú ló wà lórí wọn sí eléré tí wọ́n bá ń tẹ̀lé. wọ́n rántí ọdún kan wọ́n pè mí sí cultural center pé kí n wá MC Rasidi Ayinde àti Paso ló ṣeré ńjọ́ náà. nígbà náà níjà Olúfimọ́ àti àwọn Paso lé mò ń lo 505 ńjọ́ náà ilé gbàgbé mo wá wà nínú ilé mo páàkì mọ́tò mi sísàlẹ̀ lábẹ́ ibi táwọn èèyàn bíi staircase bíi cultural center mo páàkì mọ́tò mi sí ìsàlẹ̀ àwọn èèyàn wà lókè ẹ mọ̀ bẹ́ẹ̀ ó ṣe mọ́ ọkọ̀ tó ń tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan bẹ̀ àwọn èrò ti wà nínú ilé èmi ń lọ sọ̀rọ̀ mọ́ ń lọ mọ́ ń bọ̀ kíní kankan ta mí jí láti inú ilé ni pé kí n máa lọ. dèédé ìgbà tí mo dé ta báyìí pé mò ń jáde sẹ́nu géètì báyìí ni mo gbọ́ gbóò wọ́n ju òkúta kan sí mọ́tò mi ó tó báyìí bóyá gé windscreen gan ni wọ́n fẹ́ fọ́ ṣùgbọ́n ńgbà tọ́lọ́run ó ṣe kíní ẹ̀ tà ṣe ọkàn lọ fọ́nà mọ́tò mi. tó wáyé kí n má lè fọ́ mọ́tò rẹ wá bí. Paso tẹ́yìn fẹ́ torí ẹ̀ fọ́ mọ́tò mi tẹ́yìn fẹ́ torí ẹ̀ bá mọ́tò mi jẹ́ àárọ̀ ọjọ́ kejì ó wá síbi tí mo ti ń ṣe prógráàmù ní Mọ̀pó mo ṣe interview fún láàárọ̀ ọjọ́ kejì àjọ wà ń bẹ̀ ni mo fi hàn án ó lè sọ fún mi pé òun ò wá nǹkan kan sí sí tí n bá jẹ́ ẹni tí máa tọrọ owó àbí ẹni tó bìlẹ̀ fún náà pé kìnní ni èyí mọ̀ prosecute ẹ̀ pé Paso tó ló ṣe fún mi nípa náà mọ́tò mi tó fọ́nkọ́ ibẹ̀ náà níbẹ̀ lójó pa ọjọ́ sí ibẹ̀ náà ló sì kú sí. nígbà tó o bá ń tẹ̀lé léré kan wọ́n ń tẹ̀lé bí afọ́jú àtọ́bá yìí pé gbogbo ìgbà náà àti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ò sí kí náà ń pò ó kọ rẹ̀ kò sí social media àti ní Facebook nkankan kò tí ì síjà orí TikTok orí YouTube orí Instagram kò tí ì sí ngbà náà bá a ṣe sọ̀rọ̀ lórí rédíò tó tèmi ni pé eléré tí mo bá gbé lọ́wọ́ kí n máa gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ kí n sọ́dà wòrán táwọn èèyàn sì máa láìpẹ́ èèyàn rò pé kí n máa bú àwọn òṣèré mi. AlfaSuna sọ̀rọ̀ kan wípé nígbà tó lọ bẹ Kola Olootu kí ló dé tí ò mú un lẹ́yìn ọlọ́mú náà bẹ̀bẹ̀ kìí rí bẹ́ẹ̀ o jẹ́ fún ọ ní sáǹpù mẹ́ta àbí méjì níjọ́ tí èmi àti torí Yínká Ayéfẹ́lẹ́ torí ẹ̀ lèmi àti Kola Olootu fìjà ìjà náà pọ̀ títí tó ní agbára tó pọ̀ níjọ́ tí Yínká Ayéfẹ́lẹ́ àti Kola Olootu ó parí ìjà wọn Yínká Ayéfẹ́lẹ́ lọ bá ní Abẹ́òkúta ni kò mú mi lọ o ọlọ́ GBC ńjọ́ náà ọlọ́ba alábẹ́òkúta ó sọ̀rọ̀ ibẹ̀ wọ́n parí ẹ̀ sí o wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pera wọn Ọlọ́run sì parí ọ̀rọ̀ yẹn bó o ṣe wíwùn èmi náà pé Yínká ń jọ kejì pé ó sì ṣe báwọn ṣé ìwọ nìkan lọ ń bá Kola Olootu yìí jà ni ó sì mú mi lọ ó sì ní bọ̀dá ẹ wo ẹ má bínú ọ̀rọ̀ yẹn lo odò ọ̀lọ́ mu ìkan tó wà bẹ́ẹ̀ tó dàbí rẹ̀ nígbà tí ìjà le kokokoko Saheed Osupa tí ń sọ Olúfimọ́ tí ń ṣe àkùkọ kọ́ta kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta àkùkọ ọmọlé tí ń kọrin òwe tí ń ju lámbà sí Wàsíù Paso àtàlájì Wàsíù Àyìndé tí àwọn náà dìde sígbà náà níjọ́ tí wọ́n parí ìjà wọn orí fóònù ni mo ti wò tí wọ́n jọ ń jẹ tí wọ́n jọ ń mu níjẹ̀bú òde kò mú mi lọ ọ̀dọ̀ Wàsíù Àyìndé wọ́n jọ tẹ́ fàdà tí wọ́n jọ jẹun tí wọ́n jọ mu nǹkan tí wọ́n jọ ṣe fàájì gbogbo wọ́n jọ mu brandy tí wọ́n ń wò wọ́n bá kìí sábà wáyé bẹ́ẹ̀ kí wọ́n mú yàn lẹ́yìn pé ọyá ká lọ Alhaji Wàsíù Àyìndé náà bínú bẹ́ẹ̀ rí wípé níjọ́ tí wọ́n parí ìjà Barrister àti Kollington kí ló dé tí wọn ò mú òun lọ torí òun ló ń gbéjà ń lérí kí ló dé tí wọn ò mú òun lọ bẹ̀ pé kí wọ́n parí ìjà tòun àti Kollington náà kìí sábà rí bẹ́ẹ̀ tí mò ń wí òyọ fi kọ́gbọ́n torí ìjọ mi sórí ọ̀rọ̀ tí bá ń bẹ lórí nẹ́ẹ̀tì kíní fóònù tá à ń mú lọ́wọ́ yìí
ayé ẹlòmíì ó gbabẹ̀ bàjẹ́ ayé ẹlòmíì ó sì gbabẹ̀ dáa ìwọ̀nba orí tó lọ́n gbabẹ̀ sí fún mi ọlọ́run má jẹ́ ó bàjẹ́ orí ibẹ̀ lọ́dà kéèyàn orí burúkú bẹ̀ ọlọ́run má jẹ́ ó ṣe tiwa o ẹlòmíì èèyàn ṣẹ́ tí ò ní sọ̀rọ̀ tí ò ní sọ nǹkan kan tóun náà ó sì ṣe ẹni tí ọ̀la ó ní tó ní ẹni tí ò ní péèjì ẹni tí ò ní tí ó fi dá èsì padà ẹni tí ó fẹ́ dé sí padà ọmọ bí òun ti lè dé sí padà lésì yẹn tó máa bad ṣùgbọ́n ní tèmi o ẹni tí ọba nírú ẹni kò gbọ́dọ̀ bínú irú ẹni o àti wọ́ní àti fọ́nìtẹ̀ǹkà gbogbo ń tẹ̀sí mo rí bí ẹni tí ń wá nẹ́tíwọ̀kì ọba tó ní mi ń gbọ́ ọlọ́run tó ní ayé tọ́lọ́run gbọ́ mo rí bí ẹni tí ń wá ọ̀nà àtẹ̀gùn tá a bá yọwọ́ ẹyin kíní fọ́ìsì Saheed Osupa àwọn mẹ́sẹ̀gì tí ó wà lórí fóònù rìkọ́dìn tó ṣe conversation recording tó ṣe sọ́dọ̀ rẹ̀ tó gbé jáde sórí Facebook tó gbé jáde sórí TikTok tí gbogbo èèyàn ń gbọ́ ìyẹn wà lára nǹkan tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn kan wà nínú ọ̀rẹ́ tí mo mọ̀ pé àwọn ọ̀rẹ́ mi ní tí wọ́n sọ pé ẹni báyìí máa ń rìkọ́ọ̀dù èèyàn ìlé bá sòdodo ọ̀rọ̀ láéláé pàápàá jùlọ ọ̀rọ̀ orí fóònù kákan kíra wa tó bá dá nǹkan kan lé mo bí sì báyìí àmọ́ sọ. irú ń tó ṣẹlẹ̀ yẹn ẹ̀kọ́ tí ó kọ́ èèyàn ni pé irú béèyàn bá mọ́ báyàn ṣọ̀rẹ́ bó ti wulẹ̀ ọ̀pọ̀ tó kéèyàn máa fààyè ìjálẹ̀ o. Saheed Osupa bó ṣe wà yẹn kò ní báyìí tó bá ti ń fẹ́ èèyàn ń fẹ́ nu èèyàn bíi sọ́jà one way traffic kò sí ní tí ò lè ṣe kò sí ní tí ò lè bá èèyàn sọ. kódà ó ṣẹ̀ṣẹ̀ ń tún mature sí ju tẹ́lẹ̀ lọ. nígbà tó wọ́n ń dé lòun náà rí i pé àwọn nǹkan kan wà kò sí tó bá ti dára dé inú ọmọ pé èèyàn bíi sọ́jà sì ni o tó bá ti á rí fúra pé ẹni yẹn ọ̀yà ń ṣe ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan ta yóò dìlítì ẹ̀ dànù ni o dídìlítì tí mo wí ni pé yóò mú kó nú ọ̀rẹ́ rẹ̀ yóò yọ lọ́kàn kó nú ọ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ni yẹn bá pè ó lè má dáhùn ó lè gbá blocking one way traffic ni kì í báyàn ṣe àwọn kan wà nínú àwọn celebrity tó jẹ́ pé tó bá ṣẹ̀ wọ́n láyé tó bá ṣẹ̀ wọ́n lọ́run ẹ̀rín wọn mọ̀ rin wọn ò ní sọ nǹkan kan kódà bí wọn pààyàn lọ́la wọn ò ní wí nǹkan kan Saheed Osupa kọ́ òun àgàgà bọ́ bá ṣẹ̀ lónìí tó bá lérè ńrọ̀lẹ́ rẹ̀ yóò gbọ́ ọwọ́ ni ọkọ̀ọ̀kọ̀ ta sí ibi tó ti sẹ́ni ó ti máa hun orin tí ó sì ti tánú ẹ̀ kò ní mú kọ́ rẹ lọ́bi kankan kò ní ṣe nǹkan kan àwọn nǹkan tó hùn ní oníkálukú ló níwà tiẹ̀ Saheed Osupa ó nínú fùfù èèyàn dáadáa sí ni èèyàn dáadáa fẹ́nifẹ́re tó fẹ́ kọ́ dáa fún yàn gbogbo ìgbà tí mò ń tẹ̀lé Saheed Osupa orí òpó wọn bọ̀rùn dùn èyí ní ìkankan jọ náà wàláì tàláì súnmọ́ bí láì làsíláwà ẹjọ́ tó ṣègbéyàwó aṣọ mẹ́ta mọ́ra léèsì àbọ̀yá léèsì làwọn èèyàn gidi ọwọ́ mọ́ra àǹkárá oríṣiríṣi aṣọ mẹ́ta ni mọ́ra nínú ìfẹ́ ni kìí ṣe pàrọ̀ àrọ̀ mi débẹ̀ níbi tí mo nífẹ̀ẹ́ rẹ̀ dé téèyàn bá ń rìkọ́ọ̀dù èèyàn lẹ̀ tí wọ́n bá ti mọ̀ pé ẹni tí máa ń rìkọ́ọ̀dù ni kò ní alọ́jọsọ pàtàkì àwọn èèyàn ò sì ní fojú rere wòrú publicity wòrú oríṣiríṣi kéèyàn go viral opportunity tó ní tó lò nílòkulò AlfaSuna kí n má parọ́ fún ọ o waste ẹ̀ opportunity ńlá tí ò láfiwé tó bá rí bó ṣe go viral bẹ́ẹ̀ bá fi 10 million ṣàwúre kò gbọ́dọ̀ jẹ́ jù bẹ́ẹ̀ lọ àdúrà jẹ́ fún ọ àájò jẹ́ fún ọ kọ́kọ́rọ́ wa bèyìn àjà jẹ́ kọ́kọ́rọ́ ni pé ta ni AlfaSuna mà ní tó rìkọ́ọ̀dù Saheed Osupa tó gbé jáde ẹ̀ sọ́ra fún. èyí tó di ti àmì ọlọ́run nínú ọ̀rọ̀ yìí ni wípé àmì ọlọ́run kìlọ̀ fún pé lọ́ọ̀rẹ́ yọ ọ̀rọ̀ Kola Olootu o lọ yọ kúrò nínú ọ̀rọ̀. torí tó bá lọ lò jáwọn yẹn. torí ọ̀rẹ́ ẹ̀hún ni Kola Olootu ẹni mímọ̀ ni Kola Olootu bí Kola Olootu bá ń bínú
àwọn tọ́pọ̀ ní ọba bínú o bí ò sì bínú àwọn tọ́pọ̀ lè mọ bínú ló kọ Kọ́lá Olóòtú o torí wípé ọsọ débi wípé ikú lè mọ kébi eku kẹyẹ ọmọ kébi ẹyẹ o ìbínú Kọ́lá Olóòtú òòró rí gbà lọ yọ o ìfẹ́ rẹ̀ làáfà àmì Ọlọ́run ní àmì Ọlọ́run tó ń bà ló kọjẹ́ lórí rédíò lórí fóònù lórí social media pé bọ́ ọba kú ọwọ́ àmì Ọlọ́run ìfẹ́ rẹ̀ ló ní bàbá ìpẹ́ni tí ń wá ṣubú rẹ ni kí ló kàn án pẹ̀lú ẹ̀ èmi yóò mọ̀ wò ọ́ ni yóò mọ̀ wò bí ẹ̀ ń wo fíìmù ayé èèyàn bá àbàjẹ́ kí lọ́kàn ẹlòmíín bẹ̀ ṣùgbọ́n bínú tiẹ̀ ṣe rí ló fi ṣàlàyé fún ọ tí ọba sọ Ọlọ́run tó lóun ó tún àárín àáfàá mi Ọlọ́run àti Saheed Osupa tọ́lọ́run ó tún tò ọwọ́ pé kí wọ́n sọ̀rọ̀ fún ọkọ̀ sẹ́ndì ẹ̀ sí Saheed Osupa ó ti bà gbogbo ọ̀rọ̀ jẹ́ ọ̀n sẹ́ndì ọ̀rọ̀ ọ̀n sẹ́ndì ẹ̀ sí bí Ìgbòho Sunday Ìgbòho tún bá yín dá sí ó tún mú Sunday Ìgbòho tún rìkọ́ọ̀dù ògòrò àwọn akọni tí wọ́n jẹ́ jagunjagun báwọn àwọn jagunjagun tí wọ́n jẹ́ akọni báwọn bọ́ọ̀ bá fẹ́ súnmọ́ àwọn tí ó jẹ́ àwọn àjàn rẹ̀ mọ́ nígbà wọ́n gbà pé ẹni tó gbé rìkọ́ọ̀dù ọ̀gá àwọn jáde ó lè ṣe sùtá fáwọn ó lè gbà bọ̀dẹ̀ fáwọn Oríyọmí Hamzat tó lòun ó ṣèrànlọ́wọ́ fún ọ. owó la fi lè ṣe ẹni tó fọgbọ́n jáyé. máa fi sùúrù ṣe. ọmọ ayé ṣayé bọ̀ ẹrù kú padà jáyé tán. sùúrù la fi lólé ayé. nínú kéèyàn ó fi àṣírí síyàn lọ́wọ́ káṣírí mú ṣètò ntí ọ̀dà ni pàápàá jùlọ kí wọ́n mú ibi téèyàn bá ti sọ̀rọ̀ lórí fóònù kí wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n lọ gbé síta láì sọ fẹ́ nìyẹn tó o bá ń báyàn sọ̀rọ̀ tó o bá fẹ́ rìkọ́ọ̀dù òfin sọ pé kó o sọ fún pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ ẹ̀ mo fẹ́ rìkọ́ọ̀dù ẹ̀ torí ọjọ́ iwájú o. labalábá lè rí àǹtí labalábá lè rí. tó o bá ṣe bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ọdún 5 mọ̀ ní kéèyàn ó rìkọ́ọ̀dù ohun èèyàn kó gbé jáde ẹ̀wọ̀n sàrà ọlọ́mọdé á lọ ẹ̀wọ̀n àfojúrí òfin ẹ̀ mọ̀ wá ọtún lọ́dún 7 ni pé kéèyàn pé ó ṣe kinní kan ó rìkọ́ọ̀dù ohun ó wá gbé jáde adájọ́ kọ́kọ́ ta olúwa rẹ̀ sí ọgbà Agodi fún bíi ọdún 7 kí wọ́n á lè wá ní kí n la fẹ́ géènì lóòótọ́ ọ̀rọ̀ tó sọ go viral nígbà tí mọ́rọ̀ Saheed Osupa dání tó mọ́rọ̀ àwa olókìkí bíi Oríyọmí àtèmi àti Sunday Ìgbòho ó plan rẹ̀ dáadáa ṣùgbọ́n bí ó ti fail ní ibi recording yẹn kọ́kọ́rọ́ ó bẹ̀yìn àjàjẹ́ púpọ̀ ó ti àjẹ́ pé ẹjọ́ kan lòún rò tó wá go viral báyìí bí a ṣe ń dá ọjọ́ kọ́ ọmọ nǹkan kan kó fi nǹkan kan sọ́wọ́ òsì o sórí tó o bá Saheed Osupa lórí ìyàwó rẹ tó o sì ya fọ́tò ẹ̀ báyìí tó o bá gbé sórí social media tó o gbé sórí TikTok àbí Facebook tó o sọ pé ọ̀ka Saheed Osupa ọmọ orí ìyàwó rẹ o níbi tí àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ ànífọ́jú fún Saheed Osupa sí mo fi Ọlọ́run tó dá mi mo fi Ọlọ́run tó lẹ̀mí mi mo fi ń búra fún ọ bí àṣà Sunday wàláì kò lẹ́yìn awuyewuye àwọn kan sọ ẹni tí ó sọ pé kí ni ìyàwó rẹ̀ náà wá dọ́dọ̀ rẹ̀ bọ́yàwó náà mójútó ìyàwó rẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ ni ọmọ dá ọ lẹ́bi. àwọn nǹkan kan wà téèyàn bá fẹ́ ṣe èèyàn gbọ́dọ̀ rò dáadáa àwọn tó bá ti jẹ́ star wọ́n sọ̀rọ̀ ó bá jà olólùfẹ́ rẹ ni ọ̀rẹ́ rẹ ni ó gbọ́dọ̀ jọ jábọ̀ àwọn téèpù tó link yẹn ó bá di o ó lè mórí àgbò méjì wọ kòtò ó lè mórí pàṣọ àti àwọn olólùfẹ́ Saheed Osupa kó forí wọn gbára wọn ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ń dọ́gbọ́n ta síra wọn tí ó bá ṣe Ọlọ́run tó fẹ́ pa náà rẹ̀. àwọn eléré tàbí gbajúmọ̀ bí wọ́n bá ní kinní kan ṣe gbá kinní kan kí wọ́n pé wọ́n béléré ńlá kan wọ́n bá ní orí ìyàwó rẹ̀ wá kódà evidence wà lọ́wọ́ mi ò mo ní fọ́tò ẹ̀ lọ́wọ́ bí n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ bàjẹ́ tó ọ̀kan gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ǹjọ́ ọba lè lámọ́ gbàrà báyìí kọ́mẹ́ǹtì tó ọmọ rí ń bẹ̀ ni pé kí ni ìyàwó rẹ̀ náà wá dọ́dọ̀ rẹ̀.
pé yóò nèrísìn ọlọ́run ti dáhùn eléré bẹ́ẹ̀ ọlọ́run ni kì í ṣe èèyàn ọ̀pọ̀lọpọ̀ náà ti ń kọ́mẹ́ǹtì mọ̀ pé kọ́mẹ́ǹtì táwọn kọ́mẹ́ǹtì yìí ọ̀dá o wọ́n mọ̀ pé irọ́ làwọn ń pa ojúṣàájú làwọn ń ṣe òun ò ní í ṣe tiẹ̀ ni wọ́n sì kọ́kọ́ mọ̀ sọ náà wọn ò bá wàá kọ́mẹ́ǹtì táwọn ọmọ kan astagafula wọn kọ́ lọ́n dá ẹ̀jẹ̀ mi o ọ̀pọ̀lọpọ̀ ló mọ pains yẹ ọ̀pọ̀lọpọ̀ ló ní àròyé rẹ̀ yé ṣùgbọ́n ṣé wọ́n rẹ́dì láti gbọ́ ṣé wọ́n rẹ́dì láti gbà á ṣé wọ́n rẹ́dì láti tá a bá wo percentage àwọn èèyàn tó wà lórí wípé wọ́n ń kọ́mẹ́ǹtì nípa rẹ̀ tó bá wo orí tí mò ń sọ lọ ẹ̀gàn ní ìsìn àwọn tí ń kọ́mẹ́ǹtì nǹkan tó fẹ́fọ̀ rẹ̀ kò tó 1% tàbá dà sọ́gọ́rùn kò pé ìdá kan ṣé gbogbo ọ̀rọ̀ ẹjọ́ tó wàá rò lẹ̀ ṣé gbogbo ẹ̀ náà ló fi jẹ̀bi wọn ò ní sọ nǹkan kan mọ́ ọ̀rọ̀ kó rìkọ́ọ̀dù ẹ̀yẹn lásán àkìlọ̀ wá débẹ̀ ò ṣe gbẹ́kẹ̀lé òkínní kankan ọlọ́run sọ wa lọ́wọ́ ẹni ó tiẹ̀ ti fẹ́ bàjà tẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ ní rìkọ́ọ̀dù ó mọ̀ pé ìyẹn gan lásán lè kó bá ọ lọ́dọ̀ àwọn client àwọn kọ́sítọ́mọ̀ tó fẹ́ gbéṣẹ́ fún ọ yóò dìbẹ̀rù bójó eléyìí ò ṣe dára déjú o torí tó bá dọjọ́ iwájú o bá bá sọ̀rọ̀ lórí fóònù ó lè rìkọ́ọ̀dù wa ó di kí wọ́n máa rán bíi mọ́níjà sọ àbí wọ́n máa rán ẹnìkan sí ọ pé kọ́lọ̀ bọ́ sọ̀rọ̀ ẹ̀mọ́jọ́rọ̀ yín ọ̀pọ̀ lórí fóònù ẹ lọ bá lójú korojú kẹjọ sọ. àwọn ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ ọkọ ń bẹ̀ ni pé yé rìkọ́ọ̀dù o mo ra fóònù kan níjọ́ kan àwọn IT mi ni a sọ fún mi pé automatic recording wà lórí ẹ̀ ní mo bá àyàn bíi 10 sọ̀rọ̀ nígbà tó dijọ́ kejì gbogbo ọ̀rọ̀ tí mo sọ pátá ni mo gbọ́ padà kíá ni mo yọ fóònù yẹn mo ní wọ́n máa lò nínú studio kí wọ́n fi máa ya Facebook eléyìí ṣe fóònù gidi ẹ bá ń wá èyí tí ẹ bá rìkọ́ọ̀dù ohun èèyàn torí wípé bọ́lọ̀ ń bá rí ọjọ́ èèyàn náà rí ọ àìbá mọ̀ tẹ́nìkan bá lò rìkọ́ọ̀dù òun bọ́ ọ bá búra ṣé ó búra pé fóònù rẹ ò rìkọ́ọ̀dù ní tó bá jẹ́ pé ọtọmátìkì ọ wà lórí fóònù ẹ ó lè rárá ẹ̀ bú gbogbo ẹ tí bá ń ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣọ́ra o kìí jẹ́ kéèyàn rá láàánú kéèyàn máa rìkọ́ọ̀dù kìí jẹ́ kéèyàn rá láàánú kẹ́ni sọ báyìí kó o ti rìkọ́ọ̀dù ẹ̀ kẹ́ni sọ báyìí kó o ti rìkọ́ọ̀dù ẹ̀ ọmọ ń ṣàkóbá o àpẹni tó fẹ́ ṣe rìpọ́ọ̀tù fọ́gà ẹ̀ o.